شركة الفوزان للسياحة. الفوزان Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wo lẹ fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lóye tó ju ilé iṣẹ́ al-Fawzan lọ. tẹnu kó tètè bọ̀ lè kọ́. wọ́n bá hasqobla al-huduri. wádìí kó o tó wá sọ́dọ̀ wa. àbí kó o béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ al-Fawzan ilé iṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. siyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ́yà sọ́tún mọ́yà sósì mọ́ bọ̀ ní olú ilé iṣẹ́ al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ ní àyè wà fún yín. olú ilé iṣẹ́ al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyì Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ al-Fawzan sórí 0036479507. tàbí mísọ́nà al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي بتاج الدين بلغ مرادنا ويسر لنا المكسود في الدين والدنا ويسر لنا المكسود في الدين والدنا بتلميذه مفتي الألوري كمالنا مجاب الدعاء بل منقذ لكل من خنا بتلميذ لموسى الأمة ọlọ́run wọlé àwọn gbogbo àwọn àfáà wa gbogbo ń ta fẹ́ fi lé wa lọ́wọ́. abidile kọ́dé minale ọ̀la. ètò wa tí à ń bá lọ náà látún ti bẹ̀rẹ̀ báyìí. rọ́ṣídì mẹ́nà kọ́fẹ̀lì láàbísírìhì làádìrẹ́yìmí fàtìhì subuli lilwara bihurmati janta qami al-kufri kullihi. وبلغائنا حب بالإله ذوي الوفاء جملتهم ọlọ́run wọlé àgbogbo wọn yányá jáde àwọn ọgbà للفتى كل قصد ó ṣe ta fẹ́ fún wa ويهوي الأماني بلا وكذا المنى صلى الله عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. akíra wa ní kíkí ọlá akíra wa ní kíkí ọlá ọba tó sọ wa pàdé lẹ́ni atúndúpẹ́ fún Ọlọ́run náà gbogbo àjẹmọ́ wa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin akíra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi. ìkí ọ̀rẹ́ àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó wọ́n bá gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. àmín. gẹ́gẹ́ bí ibi tá a bá ọ̀rọ̀ wa dé níjẹ̀ ẹ̀jọ́ à ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó fil Islam. nínú Islam bọ́lọ̀ tí ní a ṣe bọ́lọ̀ tí ní a fẹ́ra wa bó ti ní a gbéra wa sílé ká mọ́kàn hìra wa lójú títì ká sì yá òtìdí ìyàwó mi náà nù ni. ó sọ gbogbo àwọn ìwọ̀ àwọn ètò tó wà ń bẹ̀ àwọn tó fẹsẹ̀ múlẹ̀ tó wà ń bẹ̀ àti tá ànábì Muhammad náà dá sí. sallallahu alayhi wa sallam. ọlọ́run bá sì kí ara àti gẹ̀rẹ́ fún ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. wọn fún àwọn ọlọ́run bá wa kẹ́ wọn o. àmín. ẹ rí i pé níjẹ̀ ẹjọ́ abáde bíi wípé àwọn ìwọ̀ tí ń bẹ láàrin ọkùnrin àtobìnrin al-mushtaraka wal-khususiyya. a sọ nípa pé ìbára ẹni ṣe níbàṣe dáadáa wọ́n bára wọn ṣe dáadáa wọ́n sì máa gbádùn ara wọn ọkùnrin ó jogún obìnrin obìnrin ó jogún ọkùnrin lẹ́tọ̀ọ́ sí kó jogún obìnrin obìnrin lẹ́tọ̀ọ́ sí kó jogún ọkùnrin that is tí ìkan bá yára wọn náà méjèèjì. lẹ́yìn náà àwọn ìwọ̀ àwọn téèyàn ò gbọ́dọ̀ débẹ̀
nínú àwọn obìnrin àti nínú àwọn ọkùnrin téèyàn gbọ́dọ̀ fẹ́ ثبوت النسب àṣàlàyé fúnra wọn níjẹ ìjọ then àwọn ẹbí tó fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n ní á lọ fẹ́yàwó ń bẹ̀ ẹbí tó fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n ní á lọ lọ́kọ ń bẹ̀ obìnrin náà wá ní àwọn tí a fẹ́ kà fún obìnrin láti bójútó lọ́dọ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí Al-Qur'ani ti gbé kalẹ̀ fún wa tí a wá wò dáadáa bàbá àbèjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni àtọ́ àbẹ́kọ̀ obìnrin gbọ́dọ̀ tẹ̀lé tọkọ rẹ̀ obìnrin gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. wa khayru nisa'il mari kanati adibatan wa ta'rifu ma lizawji min al-halli wal haram. obìnrin tó dáa obìnrin tó dáa tó jóbìnrin àlùbáríkà ó gbọ́dọ̀ mọ̀ pé kí lọ́kọ mi fẹ́ kanati adibatan ó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ni wa ta'rifu ma lizawji min al-halli wal haram. ó gbọ́dọ̀ mọ̀ pé ọkọ mi fẹ́ báyìí ọkọ mi ò fẹ́ báyìí gbogbo obìnrin tí ó bá tẹ̀lé tọkọ kò lè lálùbáríkà. Allahu akbar. wa khayrun nisa'i wa khayrun nisa'il mari kanati adibatan. gbogbo obìnrin tí ó bá ti tẹ̀lé tọkọ rẹ̀ kò lè rí yọ́nú Ọlọ́run. wa khayrun nisa'il mari kanati adibatan. gbogbo obìnrin tí ó bá ti tẹ̀lé tọkọ rẹ̀ yóò máa ṣiṣẹ́ ni kò ní jèrè láyé. wa khayrun nisa'il mari kanati adibatan. gbogbo obìnrin tí ó bá ti tẹ̀lé tọkọ rẹ̀ kò lè lálùbáríkà. wa ta'rifu ma lizawji min al-halli wal haram. wa ta'rifu ma lizawji min al-halli wal haram. ó sì gbọ́dọ̀ mọ̀ yí pé ọkọ mi fẹ́ báyìí ọkọ mi ò láìkì nǹkan báyìí ọmọ ọkọ rẹ̀ lójú ní problem. law kuntu amiran ahadan la amartu al-mar'a an tasjuda lillahi. Ànábì Muhammad ní sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. ó ní tó bá yẹ pé mo fẹ́ pàṣẹ ni an tasjuda ahadan li ahadin. Ọlọ́run ò bá pàṣẹ fún obìnrin pé tó o bá ti kí àsùbá tán máa forí kanlẹ̀ fún amartu an-nisaa an ọkọ rẹ̀. tasjuda li àmọ́ zawjiha. Ọlọ́run ó di méjì bẹ́ẹ̀ táwa lọ́lọ́run ó fẹ́ kọ́ mọ pàtàkì bọ́kọ rẹ̀ ti tó níjọ́ tó bìnrin ò bá ti mọ bọ́kọ òun ti tó pé ta lọ́kọ mi ìta tiẹ̀ ní ọ̀gàn níjọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ bọ́kọ rẹ̀ àlùbáríkà ti kú lára rẹ̀ o níjọ́ tó bá ti ṣe pé ẹ̀yin náà jẹ́ ń pera yín lọ́kọ sọ́kọ ni wọ́n yìí nígbà tó dọ̀rọ̀ owó lóní sọ́kọ lélẹ́yìí àmọ́ tó bá dibi tìyún tí ń kú ọ́n kùkùkù ìgbà náà lọ mọ́kì rẹ̀ lọ mọ́kì dáadáa wa khayrun nisa'il wa khayrun nisa'il mari kanati adibatan. Masha Allah, Masha Allah. wa ta'rifu ma lizawji min al-halli wal haram. wa ta'rifu ma lizawji min al-halli wal haram. obìnrin gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ó gbọ́dọ̀ tẹ̀lé tọkọ rẹ̀ ta'atan kamila illa fi ní tẹ̀lé yẹn kó submit ọkọ rẹ̀ totally illa fi ma harrama Allah. fún ọkọ rẹ̀ yányá ká máa yí pé lábájá kójú àtijọ́ tó o bá ṣẹ̀ ládùúgbò tó máa sì fẹjọ́ rẹ̀ sọkọ rẹ̀ kọ́mọ kẹ́rù máa bọ̀ pé ẹ má sọ fún kí lè fẹ́ ká ṣe wọ́n máa yí pé ìbẹ̀rù Ọlọ́run ó wà obìnrin tó bá níbẹ̀rù Ọlọ́run ni máa bẹ̀rù ọkọ rẹ̀ ni máa nípayọ̀ ọkọ Allahu akbar. òun náà ló sì tẹ̀lé tọkọ illa fi ma ó ní àtẹ̀jáwọn ọkọ̀ jọun sáwọn ọkọ̀ sí tí wọ́n gbádùn ìwọ náà gbádùn ṣé wọ́n náà wá gbádùn nù obìnrin tó gbádùn ní máa sọ pé àwọn ọkọ̀ sí tí ò gbádùn wọ́n tó ti sọ báyìí wọ́n ti mọ̀ pé ìwọ náà kọ́ ò gbádùn Allahu akbar. àtọ́ à kò tẹ̀lé tọkọ rẹ̀ fi sirri wal alaniya. ní kọ̀rọ̀ àti ní gbangba mọ́mọ́ díbọ́ wọn fọ́ọ̀sì ẹ pé kò fẹ́ ìwọ lórí tó ní ẹni ìwú ẹ láti fẹ́ فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله الله أكبر الله أكبر فالصالحات obìnrin rere قانتات tó páyà Ọlọ́run للغيب بما حفظ الله
obìnrin tó páyà Ọlọ́run tó bẹ̀rù pé ntọ́kọ mi ní lára mi yìí ẹlòmí ò gbọ́dọ̀ rí lọ́kùnrin. Allahu akbar. Ha kálukú kẹran bí yìí kálukú kẹran àtọkùnrin àtobìnrin ẹwọ́n ló kẹran bí yẹn kọ́ wa mú Kùránì kọ́ máa dùn báyìí pé njọ́ mo ti fẹ́yàwó njọ́ mo ti fẹ́ ọkọ mi kò sọ́kùnrin kankan tó rí òhò mi obìnrin mélòó ló lè sọ bẹ́ẹ̀ ọkùnrin mélòó náà ló náà lè sọ pé njọ́ mo ti fẹ́yàwó lẹ́yìn ìyàwó lé mi kò sọ́bìnrin kankan tí mo tún gùn. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. àtọ́ kéèyàn ó tẹ̀lé tọkọ. Allah. má lẹ́nu ọkọ rẹ̀ ń rùn bọ́ba ti lẹ́nu ọkọ rẹ̀ ń rùn àlùbáríkà jìnnà sí ọ. La ilaha illallah. nínú tọ́bìnrin tó ta tún fẹ́ lọ́dọ̀ obìnrin sí ọkọ rẹ̀. al-istidhanu. òun náà ni kó máa gbàyọ̀ǹda kó tó ṣe anything before you take any step o gbọ́dọ̀ béèrè àṣẹ láti ọwọ́ rẹ̀. Allahu akbar. dáàdi wa mo tẹ̀ ní mo fẹ́ gba àjọ kan mo lówó kan wà lọ́mọ tí mo fẹ́ ẹ yọ̀ǹda ká lọ mọ́ ká lọ nù yìí tó bá lóun yọ̀ǹda bismillah tó bá ní rárá má ti lọ tí ì sì ṣe pé ti kèé ta tẹ́lẹ̀ tó bí ó lọ́kọ rẹ̀ ó gbọ́dọ̀ máa gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó ṣe anything ẹlòmíì jáde nílé ṣọ́ọ̀bù náà ní lọ àbí ńlọjà ọkọ sì ń bẹ nulé ọkọ kan bọ́ta pé yáyíra àwọn ti jáde yìí tó lọ́hùn ò nílì yọnu Ọlọ́hun ó ti sọ yìí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ayyuma mura'atin kharajat min bayti zawjiha biduni idni ó ní la'nat alayhi al-mala'ika hatta tarji'a ila bayti zawjiha. Allahu akbar. gbogbo yìí ní obìnrin tó bá jáde nílé ọkọ rẹ̀ biduni idni tọkọ rẹ̀ yọ̀ǹda fún biduni idni tọkọ rẹ̀ yọ̀ǹda fún pé kó lọ ẹ̀yin tẹ́ máa yọ lọ pátí ọ̀tọ̀ lásán tó wọ̀ kó lé ọ̀tọ̀ ní tó wọ̀ dé pátí tẹ́ lọ pààrọ̀ aṣọ nílé ọ̀rẹ́ torí pọ́kọ̀ rẹ̀ má bàa mọ̀ pọ́ lọ pátí ọwá lọ ẹlòmíjà ó já máa lọ jàre mi máa lọ́kọ̀ bàbá ọmọ ni mi ní gbogbo tó ń wú yẹn ìbínú Ọlọ́run ló ń béèrè. La ilaha illallah. lópin ìgbà tó bá wà lákàtà rẹ̀ o gbọ́dọ̀ jáde nílé láì ṣe pé o dágbére fún òun ni ó yọ̀ǹda fún ọ kódà tó bá fẹ́ lọ lé lọ́dọ̀ àwọn ẹbí tiẹ̀ torí pé jọ́ tó o ti fẹ́ ó ti di àbúkì. wa anta abuha. bẹ́ẹ̀ni ó ti di bàbá rẹ̀. al-yawmi ummuha tuqasimuha al-arzaqa zaka zimamuha. kódà bí bàbá yẹn ọba fẹ́ bẹ̀rẹ̀ pé ọmọ mi wárí mi lé lọ́tún la ọkọ rẹ̀ ló gbọ́dọ̀ pè. wa anta abuha. lókùnbà tó bá ti so igi rẹ̀. bal minal yawmi ummuha. wọ́n gbọ́dọ̀ máa fún ọkọ rẹ̀ ní ìwọ̀ wọ́n gbọ́dọ̀ máa fún ní ọ̀wọ̀ torí pé gbà tó ti wà lábẹ́ rẹ̀ ó ti di bàbá rẹ̀ ó ti di gbogbo ẹ̀. zimamuha. ọwọ́ rẹ̀ nìjánu rẹ̀ wà. oníṣọ́ kó yá lọ dáàdì pè mí lánàá wọ́n ní kó wá lọ́la o so kó lọ rí wọn. ẹ̀mọ̀yẹ ló tó dágbére lé wọn tí ò délé ó délé kò délé ó dóko kò dóko tọ́ ọmọ délé bò mí ó dágbére Ṣàngó kọrí Ṣàgámù ó dágbére Ṣàngó kọrí Ìbàdàn ó dágbére Ṣàngó ó kọrí ilẹ̀ Haúsá. La ilaha illallah. wa anta abuha bal minal yawmi ummuha. Masha Allah. tuqasimuha al-arzaqa zaka zimamuha. àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń dalérú rèé. شركة الفوزان للسياحة الفوزان Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù lè ṣe wò lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lóye tó tu ilé iṣẹ́ al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá hasqablẹ̀ lè huduri wádìí kó tó wá sọ́dọ̀ wa bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ al-Fawzan ilé iṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn síyára dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ
kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ̀yàsó tó mọ̀yàsó sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ̀ bọ̀ bó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ni àyè wà fún yín. olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. ọkùnrin mi délé báyìí ògèdè péyàwó ló dágbére fún kò gbàyọ̀dá láti ṣe anything ó dájà lẹ̀ nù tí obìnrin gbọ́dọ̀ máa ṣe fọ́kọ rẹ̀ ni pé máa gbàyọ̀dá kó o tó ṣe anything. mo fẹ́ dé ìlú wa mo fẹ́ dé lókè mo fẹ́ dọ́jà mo fẹ́ lọ rajà mo fẹ́ gbàwẹ̀ o ṣe yọ̀ǹda kí n gbàwẹ̀ wọ́n láwẹ̀ mélòó àwẹ̀ méje ni sí ò sí mo ní fi béèrè kí n fi béèrè yọnu kí n fi béèrè gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run ni tọkọ rẹ bá ní bísímìlà òun yọ̀ǹda nù ni tọkọ rẹ bá ní ọmọ lásàlátù má lọ tó bá ní ọmọ jáde ọ gbọ́dọ̀ jáde tó bá lọ ọ gbọ́dọ̀ lọ bí kankan tó mọ fi dé ọ gbọ́dọ̀ lọ ilaha illallah àyàfi ọkọ ló gbọ́dọ̀ kíkọ ọmọ kírun kọ ọmọ kì ìrún kò lè ní ọmọ kírun Ọlọ́run bá ní ọmọ kí ọrùn rẹ̀ ní gbogbo ẹ wà òun ló làṣẹ ọ̀dọ̀ rẹ̀ ní ìjánu rẹ̀ wà òun ló ní gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ rẹ̀ ó gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ rẹ̀ al-khidma kọ́ ọmọ gbàyànjá kó tó ṣe anything ọmọ gbàyànjá lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà al-khidma obìnrin ni ó máa dáná fọkùnrin gbẹ̀yìn obìnrin ayé ti dọ̀yà ẹ̀sọ́ ọ̀làjú dáyé gbogbo àlùbáríkà tó yẹ kóbìnrin ó ní lọ́dọ̀ ọkọ kò sí mọ́. ilaha illallah ọmọ ọ̀dọ̀ ní ń dáná tagsilu sawba ọmọ ọ̀dọ̀ ní ń fọṣọ ọkọ rẹ̀ ọmọ ọ̀dọ̀ ní ń bọ́kọ rẹ̀ tẹ́bẹ́ẹ̀dì wọ́n ló sì lọ́kọ obìnrin ní ìyá kàtá dépò pé Ọlọ́run ẹ̀yin obìnrin báyìí ti dà ní gbogbo tá à ń wí yìí Ọlọ́run dó la wa àmín ó jẹ́ ká àlùbáríkà wọ́n lọ́dọ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin kásọ fọ́mọ ọ̀dọ̀ títí ó tún kọ́ ọ́ndísì ọkọ rẹ̀ ó tún kó fọ́mọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ ni wọ́n ń fọ pátá ọkọ tiẹ̀ ní fọ singlet underwear ọkọ tiẹ̀ ọmọ ọ̀dọ̀ wa ń wo pátá ọkọ rẹ̀ máa gbá kíní kan funfun ló mọ̀ yí pátá àwọn yìí gbogbo àṣírí ọkọ rẹ̀ lọ́mọ ọ̀dọ̀ ń rí la ilaha illallah èyàn bá àṣírí ọkọ ni èyàn máa bú àṣírí ọkọ ni. wa khayru nisa'il mari kanat adibatan wa ta'rifu ma li zawji min halli wal haram. láyé ìjọ́un gbogbo àwọn obìnrin ìjọ́un wọ́n wá àlùbáríkà obìnrin ìjọ́un ni ó fọṣọ ọkọ rẹ̀ wọ́n ti mọ̀ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ obìnrin ní láyé sí obìnrin tí ẹ̀ fọ́ta ara rẹ̀ tí ó fọ́ tọkọ bá tó ká sọ fún ẹwọ́ mi tí ráyè fọ́ o obìnrin míì ló sọ́kọ̀dọ̀gùn obìnrin míì ló sọ́kọ̀dọ̀gùn wọ́n gbogbo ilé wa ń jáfi kan ìwọ ló máa dáná ló máa tọ́jú nulé ló máa ṣe gbogbo ẹ̀ wọn à sì ní kí n ò ní kọkùnrin ó lo obìnrin nílò ẹrú Ìmáàmù Ṣáfi'í Ìmáàmù Málíkì nígbà tí wọ́n dá sáàrin nì wọ́n jẹ́ wáyé pé lílò tọkùnrin ó bá lo obìnrin kò gbọ́dọ̀ ló ń lo ẹrú wọ́n lè jọ máa rárá wọn lọ́wọ́ tóbìnrin bá wà ní oyún ìwọ ọkùnrin lè ràn lọ́wọ́ tọmọ pé bó ti dáun náà tó wà ní oyún tó di kẹ́jẹ́kẹ́jẹ́ ìwọ ló sọ ọ́ di bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tó bá rí kó lè fa bí ìnira lọ́wọ́ ò lè bá a ṣe gẹ́gẹ́ bí lẹ́fù tó wà tó sáburú mẹ́ ṣẹ̀rẹ́ ìsìlámù ni. Masha Allah. ẹlẹ́kẹ̀ẹ́rin àdìbò kí àwọn ọmọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ obìnrin nídìí ẹ̀kọ́ obìnrin míì bá ti ń sọ̀rọ̀ yìí lágbà tó di fọ́kọ rẹ̀ kò màlúù aláṣẹ an tata'addaba ma'a zawjatik kò màlúù aláṣẹ obìnrin mi ò màrún kí gbogbo obìnrin tí ò bá sì ti lẹ́sìn ìwà tí ò dá ní ò máa wù ẹ̀sìn máa gba tí ò dá lọ́wọ́ èèyàn ni jẹ́ kó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ rí i pé àwọn máa pẹ́kọ́ kan ní ẹ̀kọ́ ilé ilmul hal
tóbìnrin fi mọ̀ yí pé ọkọ mi ti fẹ́ máa bínú o ọkọ mi ò fẹ́ràn oúnjẹ tí mo fẹ́ ṣe yìí o obìnrin mi ń bẹ kò mọ oúnjẹ ṣe kò máa rá mú kò mọ orún sùn kí ló wá ṣe láyé rẹ̀ kò mọ oúnjẹ ṣe ọkọ tí yàn bá fẹ́ tó ti mọ̀ pé n tó fẹ́rẹ̀ irú oúnjẹ tó bá wù kó mọ̀ pé oúnjẹ tó bá máa jẹ tó láìkì láti máa jẹ òun lọ́wọ́ á máa ṣe jù tó bá máa ṣe kò sábúrú bí kéèyàn lọ kọ́ lọ́dọ̀ àwọn rẹ̀ àbí kọ́ lọ kọ́ mi tájí ń kọ́ oúnjẹ ṣíṣe kí ló dé tẹ́fẹ́ kọ́ kí àpò wá kọ́ nítorí ọkọ mi ni torí mi ìfẹ́ kó máa jẹun káàkiri ọkùnrin mi ń bẹ gbogbo búkàlẹ̀ oúnjẹ ló mọ̀ gbogbo ibi tọ́bẹ̀ ti dùn gbogbo ẹ̀ ló mọ̀ ìyàwó ẹ̀ ló sọ ọ́ di Allah nínú tí máa wù ọkùnrin ni pé kó máa rí obìnrin ní rí pé ìyàwó mi náà ló múra dáadáa báyìí ìyàwó mi náà ló múra dáadáa báyìí ìyàwó mi náà ló múra dáadáa báyìí kó rí pé ìmúra tíyàwó òun mú tí ó máa spark orí ọkọ rẹ̀ nítọ́kùnrin fẹ́ ni ẹ kó má wulẹ̀ wá kó wá kankan kiri kó má sogun kiri kó má sogun fẹ́ kiri ogun fẹ́ kàn láṣọ fún ọ yìí kó mú oúnjẹ sè kó má rá mú kó má yọ̀bùn kó dẹ̀ mọ orún sùn nítorí wọn ta nídìí fún tọkùnrin need lọ́dọ̀ obìnrin òní ẹ obìnrin máa lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹbí ọkọ rẹ̀ kan mọ̀ ìgbà wàláì bọ̀dá mọ̀ níyàwó tó dáa ẹ̀rí ìyàwó ti dáàdì fẹ́ ìyàwó tó dáa tó farabalẹ̀ tó lẹ́kọ̀ọ́ kìí sásá má yàsá fassalatu qanitatun hafizatun lil ghaibi bima hafizallah Allahu akbar idha aradta al-aqida fa'aqidi bi sab'atin litahya saliman min masaribi niswatin àbá ní tó bá fẹ́ fẹ́yàwó wo àwọn nǹkan wọ̀nyí lára obìnrin waludun kí wọn náà bá lè nífọ̀kànbalẹ̀ wadudun kò lè gbígbé sáyé tó dáa sulatun wa ibadatun ka'ubun la'ubun bil bashashati mukbila Allahu akbar Allahu akbar kò wò igbe obìnrin tí mo fẹ́ fẹ́ yìí sílẹ̀ yìí gan sílẹ̀ yóò ti ẹ̀ sábẹ́ àmọ́ báyìí kọ́ wo kọ́mọ́kàmá náwó sápẹ̀rẹ̀ wàdúdún sẹ́ni tí mo fẹ́ fẹ́ yìí só nífẹ̀ẹ́ mi kò máa tàn mí kó wo obìnrin mi pé ṣé ẹni yìí nífẹ̀ẹ́ mi lóòótọ́ ni àbókàfẹ́ máa jẹ mí sulhatun sóbìnrin yìí só níwà ní àbí ò níwà wa ibadatun àbí ò lẹ́sìn obìnrin mi ń bẹ kìí kírun kódà ìyàwó àfá mi gan bẹ kìí kírun ọ̀dẹ̀ ò lẹ́sìn kí ló wá ń bá ká kí ló wá sí láyé ẹ̀ ò sí lọ́n kí ló wá sí láyé ẹ̀ ó ti ní tó ń torí ẹ̀ dáwà ma khalaqtul jinna wal insa illa liya'budun tó dáwà torí kankan torí ẹ̀sìn ni káwá sí wọn lọ́n olọ́kọ ò sí lọ́n nígbà tí ò sí lọ́n sáwọn ọmọ rẹ̀ náà wà sí lọ́n saburun la'ibun bil bashashati mukbila saburun la'ubun bil bashashati mukbila ó bá wọn kò ní saburun àbí halimun saburun la'ubun bil bashashati mukbila saburun la'ubun bil bashashati mukbila halimun kò fẹ́ obìnrin tó ní farada tí ò ní gbọ́ sí high level tí ò ní jọ gbójú kọjá ewé èyàn ń bẹ lọ́nà tó tẹ́ ń fẹ́ra yín lọ́nà ní ti ń bèèrè mọ́tò wọ́gbọ̀n sí ní gbogbo àwọn nǹkan tó ga ní ń gbé síwájú rẹ̀ ọgbẹ́ lọ itri ẹwọ itri méjì rẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn méjì ọdún káàṣọ́ ọwọ́ rẹ̀ tó tún yé ATM jáde ó tún ná ATM rẹ̀ wọ́ rẹ́ẹ̀dì ọwọ́ àwọn tọ́fẹ́ tó mọ́ tán lẹ̀ pé tó mọ́ ń bọ̀ máa rí ẹ̀sì ó yẹ kọ́ ti mọ̀ pé léyìí ohun
ajẹlérun Saburun la'ubun bil bashashati mukibila. tí òjò mọ̀ nínú rọ́kọ ò ní pé bíìlì tó ń gbé fọ́kùnrin mi ti pọ̀ ju ó ti pọ̀ ju La ilaha illallah. ọ̀rẹ́ rẹ̀ ṣe birthday ẹ wá mú aṣọ 70,000 ní ìwọ̀síngù aṣọ 70,000 aṣọ birthday ọ̀rẹ́ rẹ̀ ṣe birthday tí wọ́n mọ́ wá sí birthday ńkọ́ aṣọ 200,000 lọ́ra níjọ́ tó bá kó aṣọ ìlú wọn ìsìn èsìn ọ́. Saburun la'ubun bil bashashati mukibila. Saburun la'ubun bil bashashati mukibila. fẹ́ obìnrin tó farabalẹ̀ tó ní farada níjọ́ tí máa ń bẹ ó mọ̀ pé bó ti wá nìyẹn níjọ́ tó bá tún sílẹ̀ ó mọ̀ pé ó sílẹ̀ ẹja jẹ chicken ẹja jẹ turkey ẹja jẹ ẹja tútù ẹja jẹ tilapia Allahu akbar. ẹja jẹ tó da níjọ́ tó bá tún ti wá àwọn ìyá wa níjọ́ wọn mọ ilá alásèpọ̀ sí ilá tí èwé ẹran kì í wẹja kì í wẹran tán bá ti ṣe tó fi ẹ̀bà lé báyìí ń lọnu. Saburun la'ubun bil bashashati mukibila. ìwọ́n tó ń lọ́wọ́ ọmọ tó kópa yoyoyo o lè rówó ra kírímù fún tẹ́ pọ̀. Bil bashashati mukibila. Mama nàgáwo tábàrà yóò ká tó bá fẹ́ fẹ́yàwó. Dún lẹ́fù ara rẹ̀ lẹ́fù tábàrà rẹ̀ ká. Sebo ti ma lẹ́wà àsàpà. Wá fẹ́ obìnrin tó mèrè ṣe. Allah. Ó gbé ọdí high level kó ìró pé wá. Kò yí ma wọ̀ hànàrà káàkiri. Bil bashashati Ṣàtì mukibila. Saburun la'ubun Bil bashashati mukibila. Fẹ́ obìnrin gẹ́gẹ́ bil bashashati mukibila tó bá pàdé ẹ̀ lásán ọ̀yàyà ní ìpàdé yìí. Allah. Yíso obìnrin tẹ́ mọ̀ salamu alaikum salam. Àwọn dáadé nǹkan wọ́n wà wọ́n ti jáde. Wọ́n wà pé kí a ló ṣe àwọn alájà tí wọ́n ṣe báyìí. Fẹ́ obìnrin tó ṣe pé tí ọ̀gán bá ti ń wojú rẹ̀ báyìí inú rí ó máa dùn pé yes oníyàwó fẹ́. Khayrun nisa'i ma idha ra'aytahu. Ẹ̀yin tẹ́ sì jọ́kùnrin náà ẹ farabalẹ̀ fún wọn. Allah. Ẹ farabalẹ̀ fún wọn. Gbogbo tá obìnrin tí yẹn bá fẹ́ kó máa wò dáadáa. Obìnrin tó mèrè sí kó bọ́pọ̀ ẹ̀sìn rí dáadáa. Má ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ tú eré kalẹ̀ fọ́kọ̀ rẹ̀ báyìí kó àtọ́kọ̀ rẹ̀ ní ẹ̀sìn ara yóò wá ti wù yín. Kùránì ti gbé nìsáà òkú harrison lakún fàtú harrison lakún torí Kùránì tó mọ̀rọ̀ sọ bàbá àbẹ́jì ó ní nìsáà òkú harrison lakún obìnrin yín ni oko tá a máa dá fàtú harrison anẹ́ṣì ìtùn ẹgbàbí tó bá wù yín wọnú oko yín tó ń bọ̀ ẹgbàbí tó bá wù yín wọnú oko yín tó bá wù yín ẹgbà ẹ máa dá lọ́dọ̀ ara yín ó wá ní wà kọ́ dì mú lè àǹfóṣìkún èyí kan dédé mọ́bìnrin kó kí mọ́lẹ̀ gìrì ó yẹ ká ṣeré ọ̀dẹ̀ ní ẹni ọ̀dẹ̀ ní ẹ wọ́n yẹ ká mọ́bìnrin kan já ṣeré ó ní wà kọ́ dì mú lè àǹfóṣìkún ẹ ṣe mọ̀lá ábà ẹ jètè ẹ bára yín ṣeré ẹ fọwọ́ para yín la kó tó di pé wàá máa ṣeré ọmọ gangan Kùránì ní wí oore má la sọ̀sọ̀kúsọ o ó ní ẹtí àwọn ẹtì síwájú kan ẹ má kà kíra yín gírì ó jẹ́ bó ti jẹ́ àwọn tóbìnrin nídìí lọ́dọ̀ ọkùnrin nìyẹn àwọn tóbìnrin gbọ́dọ̀ máa ṣe fọ́kọ rẹ̀ nìyẹn Ọlọ́run kó ṣàánú wa o pẹ̀lú ògo Ọlọ́run àwọn tóbìnrin fẹ́ lọ́dọ̀ ọkùnrin tọkùnrin gbọ́dọ̀ máa ṣe fóbìnrin tó bá dijọ́ mẹ́jọ níjọ́ Jímọ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run jẹ́ ká pàdé dáadáa wọ́n tó bá fẹ́ lọ Mẹ́kà àbò fẹ́ lọ Umra mọ́ lọ kó fáwọn wrong person ní Al-Fawzan ní kẹ́ wá bá lọ inshallah àti Umra àti hajj ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wa tó bá pè wá àbí lórí àwọn ètò tá à ń ṣe lọ́wọ́ yìí náà bóyá o ní àwọn ìbéèrè tó fẹ́ béèrè àpò mi sórí aago mi 08034003959 08034003959
34003959 àtàwọn àtẹ̀yìn níjọ́ mẹ́jọ ọlọ́mọdé apàdé láyọ̀ insha Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ma'assalam wa ila al-liqa. شركة الفوزان للسياحة Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún ti dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-Hujjaj wal-Mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù iléeṣẹ́ wo lè fẹ́ bá lọ. kò sí iléeṣẹ́ tó tó gbangba sùn lóye tó tu iléeṣẹ́ Al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá hasqabla al-huduri wádìí kó tó wá sọ́dọ̀ wa tàbí kó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún yín pé iléeṣẹ́ Al-Fawzan iléeṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògùn ọlọ́run ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ mọ̀yàsó tó mọ̀yàsó sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ̀ bọ̀ ó sì jẹ́ san díẹ̀ ni àyè wà fún yín olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwó road Agric Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridha 08034003959 Fawzan òun lèmi ń bá lọ.